níbí báyìí ṣe ń gbọ́. Ẹ̀bẹ̀ níbi báyìí náà ni ẹ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣe. Kò nídìí kí n máa kà fún àwọn tó wà ní ilé ṣe ń gbọ́. Irọ́ o. Nítorí ẹni sùúrù ẹ jẹ́ kí n sọ̀rọ̀ àmọ́ màá tù fún yín. Ẹ jẹ́ kí n tú. Ẹ̀yà ẹ ṣe. Ṣé rí níbí báyìí ṣe ń gbọ́. Bí wọ́n ṣe kọ Lárúbáwá ṣe ń gbọ́ nígbà míì tí wọ́n bá kọ Lárúbáwá ṣe ń gbọ́ ní èdè Yorùbá ó ní bí wọ́n ṣe tú Lárúbáwá kọ̀ọ̀kan bí wọ́n ṣe kó èmi ṣe ń gbọ́. Fàáìlì ẹ bá wa ka kíní yìí gbogbo yín kan rojọ́ látàárọ̀ ni ẹ ka kíní kẹ́ bá wa tú ẹ jọ ẹ bá rò wà lẹ́jọ́ mọ̀ ẹ ṣe ẹ kà á ẹ ṣe ẹ tó bá ṣe tán. Abudulayi lè wá àti kọ́ọ̀lá abu ani makirota wakọ́ọ̀lá abu azini kọ́ọ̀lá Rasulullah sallallahu alayhi wa sallam. Eléyìí ṣe àdìsí o eléyìí ṣe àyà tó wá láti inú Kùránì. Àdìtì ni Sunan Nasa 4059. Àdìsí tẹ mú wá ṣẹ́gbọ́ àdìsí tẹ mú wá fún mi kì í ṣe ọ̀rọ̀ tó jáde wá nínú Al-Qur'ani. Wọ́n máa mú àdìtì wá. Wọ́n máa ń hun àdìsí náà. Ok ó yé mi sọ̀hí àdìtì lélẹ́ṣẹ́ rí nísàlẹ̀ sahih ó yé yín ẹ bá wa kà kẹ́ bá wa tú ẹ ṣe. Sẹ́rí àdìsí tó wà gbogbo nǹkan ìyìn lè bá yín kóòtù eléyìí sí kì í sọ dí. Ẹ bá wa kà kẹ́ bá wa tú kíní yìí àfà. Bá mi ìyìn bá yín jà o. Bẹ́ẹ̀ lè tú ní àfà. Àdìsí tẹ mú wá fún mi yìí ìyìn lè gbà gbọ́ sí kì í sọ dí. Torí pé Ọlọ́run gan sọ nínú àdúrà. Nǹkan tẹ́ ẹ kàn bẹ́ẹ̀ àti ìmọ̀ nǹkan tẹ́ ẹ kà sọ pé ẹ kà ká gbọ́ náà. Nǹkan àdìsí tó jáde wá yìí ìrírí ìkárí ni nǹkan tó fà ní tó wà kí ló sọ gẹ́gẹ́ bàbá Kàyí ẹ ṣe sùúrù kí ni nǹkan tó wà nínú àdìtì yìí tẹ́ wo ẹ̀yin nìkan lẹ́kàn mọ́ ẹ báwa náà sọ síta ká gbọ́ ẹgbà ká sì ẹ gbọ́. Ọlọ́run jọ dáa fún yín pẹ̀lú nǹkan tẹ́ bèrè yẹn ṣẹ́gi nígbà míì bẹ́sẹ̀ ń gbọ́ ẹ lè ka nǹkan. àwọn ò tí ì mọ̀ nǹkan tó wà ń bẹ̀ ẹ kà fún wa ká gbọ́ ná ó yẹ yẹn ṣe. mo ti kà nǹkan tó wà ń bẹ̀ ṣẹ́ ń gbọ́. ẹ bá wa tù. Sẹ́rí ibi tí mo máa ń sọ ibi tí problem wà nìyẹn pé sẹ́yìn pé tẹ bá rí tíra mi báyìí sẹ́yìn gbọ́ tẹ bá rí tíra mi báyìí nígbà mi bẹ́ẹ̀ tẹ bá ti kárí tẹ bá ti rí àdìsí mi rí kọ́lá mo ti screenshot ẹ̀ máa mú lọ sọ́dọ̀ àwọn tó jù mí lọ sẹ́yìn gbọ́ tán bá tú fún mi máa padà wá lọ́la máa tú fún yín àmọ́ àdìsí tẹ mú wá fún mi ní sẹ́yìn gbọ́. Ẹ̀yin ò tú fún wa náà ẹ tú fún wa ní sàfàlìdì. Àdìsí lẹ mú wá fún mi náà. Kí ló sọ àgbọ́ Lárúbáwá. Ṣé ẹ gbọ́ Yorùbá mi ni. Àwọn tó wà ní comment section wọn ò gbọ́ wọn fẹ́ gbọ́ yín. Ìkan tí mo try láti sọ fún yín ṣé ń gbọ́ àdìsí yìí ṣé ń gbọ́. ẹ̀kan rú wà lẹ́jọ́ látàárọ̀ ní bàbá Kàyí. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbá àdìsí yìí wá fún mi ṣé ń gbọ́. Ìlé tú fún yín torí ìfẹ́ tútùkùtù. Ok ṣé ẹ lè tú kéwù ni. Torí pé ìyìn tí àdìsí yẹn rí ni torí àdìsí pọ̀. Ṣé ẹniwí àdìsí Ayúdẹ̀ ẹ̀dẹ̀ tún kíní náà kò dáa nǹkan tẹ̀ ń ṣe yìí kò dáa. Wàláì sísá yẹn parọ́. Ìwà tó kú ìlàyé lẹ̀ ń. Èmi ò wá bí láti wá jà èmi ò wá bí láti wá da. Sọ pé ẹ ń jà ẹ kà nǹkan ẹ ti fún wa kò dáa náà ìwà yẹn ló burú jù gbogbo àgbáyé. Sí kì í sọ kankan fún yín àdìsí lẹ fún mi ṣé ń gbọ́ nígbà mi bẹ̀tẹ̀ yín bá sì pàdé àdìsí. Nǹkan tẹ́ kà nínú àdìsí yẹn ẹ kò tún fún wa. Kò ṣe pé ẹ tún kọ́ tẹ́ kà fún wa. Ṣé ń gbọ́ nǹkan tí mo kà fún yín ṣé ń gbọ́ kì í ṣe pé gbogbo ìtumọ̀ rẹ̀ pátápátá ni mo mọ̀ so ok ẹ mọ̀ túmọ̀. àti ìgàn ẹ lágídí ẹ sì ṣe bí pé báyà ẹ gbọ́ nǹkan tí mo sọ. Ẹ̀yin lẹ lágídí jù báyìí. tó dà mo ti gbọ́ tẹ́ bá ní mo lágídí bọ̀ ìkẹ́tẹ́ mi fún yín ní proof ìkẹ́tẹ́ mo fún yín proof ni pé Allah. Mr. Khalid dẹ̀ máa gbọ́ a sọ fún yín pé Allah sọ pé ẹni tó bá lòun ṣe ìsìlámù mọ́ nípa pa ẹnìyẹn dànù ẹ máa gbọ́ ẹni sùúrù sádìsì tẹ́ wọ́n mú wá ní àbínú ọ̀rọ̀ náà Al-Qur'ani. ibẹ̀ ṣàgbọ́ àdìtì ṣebí ìwé yín ṣáà ni àkùránì ìwé yín ni ṣó ní kọ́ tẹ fẹ́ yọ kúrò ni. sẹ́yìn pé wọ́n kọ́ àwọn sẹ́yìn pé àwọn nǹkan kan bẹ tí wọ́n kọ sínú àwọn tírà kan. eléyìí ẹ ṣáàrí sọ yìí lélẹ̀ ẹni sùúrù àti ẹ tí kì í sọ̀rọ̀ sẹ́yìn pé inú àwọn agbègbè Ẹ̀yàmádélé kì í ṣe kọ́ ka àlùkùránì. ẹ bá wa gbé Quran sí i ẹ̀rí méjì làwọn fẹ́ fún yín àfà á fún yín láti inú hadith á fún yín láti inú Quran lélẹ̀ á padà sínú hadith yẹ
eléyìí ẹ̀ka ilé ẹ má sọ pé ẹ rí o. àfa Khail. Ìjàpá mẹ́ta. àfa àti lọ ni. Ìjàpá mẹ́ta ni o. wọ́n ní kíní wọ́n ti kú kíní wọ́n wà 2%. ok òótọ́ ni. jẹ́ ká àfa lọ díẹ̀ ní nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn. àfa máa padà wá lọ́jọ́ mi. àfa jápa. bàbá sáà ṣé bàbá. àfa náà ò tí rí àdìtì yẹn rí ṣá. bàbá sáà ìdí ṣe bẹ́ẹ̀ ni lẹ wálẹ̀ kan. ẹ ṣí gbòǹgbò yín tẹ́ bá ti mọ̀ kẹ́ẹ̀ nílé kan lárúbáwá ẹ sọ lásìkò àlàyé ẹjọ́ ṣé máa ká bẹ́ẹ̀ lè kà á. ẹ̀kún jẹ́ kí wọ́n sọ̀rọ̀. ẹni ìtàn tẹ́ bá fẹ́ sọ tẹ́ bá ti kà tán àyè wà láti sọ ìtàn àjẹrà ọkọ ṣe nǹkan tá à ń ṣe tán náà àá fún yín láyè wá sí ṣé ẹ máa kà á àbẹ́ẹ̀ lè kà á. ẹ ní jẹ́ kí wọ́n sọ̀rọ̀ kan tó ń dùn mí nìyẹn. kí lẹ wá gòkè wá ṣe kí lẹ wá gòkè wá ṣe. àǹfà kì í ṣe pé ọ̀rọ̀ kan la wá sọ ń bí ẹni tó bá mọ lárúbáwá tó dẹ̀ lè tu òun la fẹ́ àfẹ́ sítórì ìjàpá àtàjà. ẹ jẹ́ kẹ́ni kan bá a sọ̀rọ̀ ẹ ti máa rọ́ọ̀sì púpọ̀ jù náà ẹ kí n bọ́ra yín sọ rárá. kò sẹ́ni tó rọ̀ṣì bàbá Saidi nǹkan tí à ń ṣe bíbá àti sọ fún yín tẹ́lẹ̀ àti sọ fún yín pé ilé ike Yorùbá ní bíbá ibi tá a ti dára wa lẹ́kọ̀ọ́ ìmọ̀ Quran so nǹkan tẹ́ ẹ ṣe wá sókè òun ni pé ẹ fẹ́ wá dá sí kan tó wà nílẹ̀ ní pé kẹ́ ẹ wá sọ̀rọ̀ nípa tìjàpá tìrókò létà ẹ lè wá máa ṣe kí lẹ máa ń ṣe yẹn náà astagfirullah àbí kí làwọn nǹkan tẹ́ máa ń ṣe ẹ lè wá ṣe létà but nǹkan tó gbé sójú àwòrán yìí la ní kẹ́ ẹ wá ṣe òun la ní kẹ́ ẹ wá sọ kẹ́ ẹ wá tú so létà ẹ lè wá máa ṣe astagfirullah àbí wáàsì ẹ lè ṣe wáàsì létà. But for now, this is what we are doing. Okay. Ṣe Mùsùlùmí ni gbogbo wa tá wà ń bí báyìí, à ń ṣe onífá, à ń ṣe olóòṣà, Mùsùlùmí ni wá, so a fẹ́ bá yín yànnàná, a fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú yín. À ń gbọ́ yín. Mr. Saheed. We have so many requests. Ẹ fẹ́ ka nǹkan abẹ́ ẹ̀ka ká lárí yín mọ́ kàbá straight away. Nídìí àti béèrè fẹ́ kẹ́ ẹ béèrè ìbéèrè. Nǹkan tá a gbé sójú screen tẹ́ ẹ bá ti sọ́tọ̀ ẹ lè wá máa béèrè béèrè ẹ lè wá síbí ìbàyí kí wọ́n máa order wà round. Kì í ànábì ní kẹ́ lọ bí lẹ́jọ́ ẹ bọ́lẹ̀. Ẹ lè wá máa order wà round bí báyìí. Bàbá wa tẹ́ Tibams. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́. Mo kàn fẹ́ sáré make a suggestion kan just for a few seconds náà ni. Ẹ jọ̀ọ́ tó bá ti ń béèrè lọ́wọ́ yín pé tẹ́ bá ti gbé nǹkan kan sórí screen ni pé kí wọ́n kà á àbí tó bá yẹ pé English ló wà ń bẹ̀. Ẹ jẹ́ kó understand ni pé kò kí ń ṣe torí Nàìjíríà nìkan kò ń ṣe torí Nàìjíríà nìkan ni wọ́n fi kọ́ lọ́ fi translate Quran sí English àbí sí Yorùbá. Ẹ jọ̀ọ́ ẹ máa jẹ́ kó understand pé àwọn English speaking country náà wà tó jẹ́ pé wọ́n ń ka Quran yẹn ní English. So kò ń ṣe pé bóyá wọ́n mọ̀ọ́mọ̀ twist tàbí nǹkan kan nínú Quran nínú English translation yẹn, which is very wrong because nǹkan tó wà nínú Quran náà ló wà nínú English kìíní fún translation tí wọ́n translate ẹ̀ sí. Just like bí English, Jewish, Hebrew Bible to kini ọkọ Greek, from Greek to English. English wọ́n translate ẹ̀ sí Yorùbá. Àwọn tó ń gbé Yorùbá Bible lọ sí church wọ́n ń kà. Bẹ́ẹ̀ náà ni àwọn Quran náà tó jẹ́ pé Arabic kini ni wọ́n translate ẹ̀ náà sí Yorùbá kó lè yé wọn ni. So kò ń ṣe pé àwọn kan lọ ṣe títí wọn àbí àwọn kan lọ ṣe títí wọn. So torí nǹkan tẹ́ ń kà ó ń tako ẹ̀sìn wọn, which is very wrong. Wọ́n call for the purpose of Nigerian Muslims nìkan. So nǹkan mo kàn ní láti chipping kí n jẹ́ kẹ́jẹ́ kọ́ understand yẹn because wọ́n ti ń tẹnu mọ́ kíní yẹn jù. Ẹ ṣé fún program yẹn and you always be blessed in everything. Thank you. Ẹ ṣé o, a dúpẹ́. Mr. Freeman Cave. Ọ̀gá. Wa alaikum salam. Kí ìkẹ́ àtọlá
àti àlàáfíà kó máa bá ms bàbá Big Joes ìjàkadì olúfà ọba lọmọ bàbá bàbá àti gbogbo àwọn tí mi lè dárúkọ dé kí àdánù àti òfò kó máa dé bá gbogbo àwọn mùsùlùmí tọkọ jálẹ̀ láti sọ pé káwọn lo brain wọn gbogbo àwọn mùsùlùmí tó kọ jálẹ̀ láti lo brain ẹ̀tẹ́kùn nọ́mbà 6 wọn kò ṣiṣẹ́ fún wọn kí ìdààmú àti òfò kó máa dé bá wọn tilétilé ọ̀tí tó bá tó ṣe kíni tó bá tó pé because it's so annoying and so as in it sounds absurd létí mi gbà mí most of the time tí bá kàn rí àwọn like ṣé ẹjọ́ wà bínú ṣé brain náà ní version like iOS and OS ṣé brain náà ní version. Because I can see these people thinking anti-clockwise. It will be like, boya, I want 2025. We are heading to 2026. I want one 1425 or something. If I should allow you, like seriously, like ṣé gbogbo àwọn tí wọ́n ti ní àǹfààní láti kúrò nínú ẹ̀sìn òfò àti àdánù yẹn mo ṣe kudos fún mo rí pẹ̀lú ẹlẹ́dàá wọn no seriously ṣe rí ayé àti ẹyẹ ó wà òkè ju Islam lọ seriously like nǹkan tó rí ìjẹ́ kí mi tiẹ̀ wá sókè ni pé ṣe rí bọ̀bọ̀ idiot tí ó ní battery kò 2% yẹn because I can see him talking out of context. ọ̀rọ̀ tó sọ tiẹ̀ make sense rárá mi ò fẹ́ bú but ẹnu mi ní gbòfò. Well, I just want to come and say thank you so much for this program and mo share program yìí sí ọ̀rẹ́ mi kan pé kó náà kó wá because he's a Muslim and àdéjọ wà láti kékeré ni títí àfijọ́ tàbí the family mọ̀ but wọ́n ti brainwash wọn to the extent pé wọ́n bá ti ríru nǹkan báyìí antichrist ni ọ̀hún ṣé antichrist náà wọ́n pè lọ́dọ̀ tí wọ́n náà lọ́dọ̀ àwọn Muslim because Christian làwọn ṣe táwọn fi kúrò ń bẹ̀ but it's so annoying pé ó ní ìgbà tó ti rí heading yẹn ó ní pé this is not a place for him to be mo ti rí pé yẹn graduate yẹn ni mo ti rí pé yẹn ti ọkọ lè ever iṣẹ́ mu so àwọn ọmọ bíi mẹ́ta ni ẹ lè tún padà sọ fún pé kó fi ẹ́ẹ̀dì yẹn sílẹ̀ kó lísìn sí kankan sọ. So I just want to say thank you so much for this great awakening tí ẹ gbé sílẹ̀ láti lè jẹ́ kí àwọn èèyàn kí wọ́n lè máa lo brain wọn kó lè máa lo number 6 in the right way. I'm so happy and we love you and everybody loves you. And mo dẹ̀ ti rí impact as in people are really turning Islam off in their lives seriously and it's really working. Thank you so much. Àti ilé àti ọ̀nà tí wọ́n mọ̀ kò ní dàrú o. Ànábì tiwa ms baba. wàlà kùwàtà. Mr. Adeleke, you're really amazing. You are doing well. Sister mi Big Joes freaky ni ní yọjú ní wálé. So ẹ ṣé. Thank you so much for this great awakening. Ẹ ṣé. Ẹ ṣé gan àwa náà kú. Ìyàwó Adéyẹmí. Báyìí pé ìyàwó kan gòkè ń sìn. Adéyẹmọ Dijbril. Saheed tó bá ti rẹ́dí àti ka Kùránì o lè send request. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Tó bá ti jẹ́ pé ẹjọ́ ló fẹ́ rò. Ìyá Báràkà tó ẹ káàbọ̀. Lọ́lé yín kò lọ rojọ́. Ẹ káàbọ̀. Kì í ṣe obìnrin ọkùnrin ni o. À ń gbọ́ yín. Ètò náà ó dùn gbọ́ díẹ̀ náà ló fà á tí mo fi ń ṣe ìlàlẹ̀ yìí. Kí lẹ wí? Mo ní ètò náà ṣe gbọ́ díẹ̀ náà ló jẹ́ kí n sí rẹ̀ lálẹ́ yìí. Wọ́n ní wèrè ló ń ṣe Islam. Bẹ́ẹ̀ ni. Bí ti bò ó. Ṣé Mùsùlùmí lẹ́yìn ni bàbá? Bẹ́ẹ̀ ni. Okay. So ẹ jẹ́ kí n ṣe báyìí.
ṣé mọ̀ pé ẹgbẹ́ ayé àti àwọn ẹyẹ náà máa ń para wọn ṣé mọ̀ tẹ́lẹ̀ tí tẹ́nìkan ti kọ́ fẹ́ fi ẹgbẹ́ kan lẹ̀ wọ́n kàn máa pé kò sáyé o wọ́n dẹ̀ máa lọ pa bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àwọn ẹgbẹ́ òkùnkùn yẹn. bẹ́ẹ̀ni. so now tábàwá tí abáwá tó wá rí ìwé kan tó bá sọ wípé ẹ tẹ̀lé mi o tábàwá pọ̀ ẹ̀ ṣe mọ́ ẹ tó bá sọ pé òun ò ṣe mọ́ nínú ìwé yẹn kí wọ́n ní kan pa táwọn yẹn dẹ̀ ń ṣe nǹkan yẹn ṣé mọ̀ pé a lè pe irú nǹkan báyìí náà ní ẹgbẹ́ òkùnkùn. yes bẹ́ẹ̀ni. so àwa lè rí kà nínú Quran sọ wípé ẹni tó bá ti ṣe Islam tó bá wà fún òṣè mọ́ àtàdìtì àti Quran ni o Allah sọ Muhammadu sọ ó ní ẹ pa inú òkùnkùn ní Islam ni so ìyẹn la fẹ́ kẹ́ bá wa ṣe àlàyé. inú àdìwò náà ti sọ bẹ́ẹ̀ nínú Quran. ẹ̀kẹ́ ṣé ẹ lè ka Arabic. no mi lè ka Arabic o. ok but so tí wọ́n bá kà fún yín náà ṣé ẹ mọ̀ túmọ̀ ẹ̀. tí wọ́n bá kà fún mi mọ̀ túmọ̀ ẹ̀ mẹ́ tí wọ́n bá kà tí wọ́n bá lè túmọ̀ ẹ̀. alright ṣé ẹ lè ka English. English no tó bá yẹ Yorùbá ni yes ó better. ẹ lè ka English náà. no. alright so Sunnah Nasa àbí ok ẹ jẹ́ gba yín gbé Quran kan wá ní èdè Yorùbá màá jẹ́ sọ pé Yorùbá lè lè kà. ó lè pa àwọn ọmọ ìyá wa ní Benin ni ó dé yìí ni wọ́n bá ká wa mọ́lẹ̀. ibo ló wá yẹ́kò àwọn nǹkan kan yẹ́kò níbi bẹ̀yẹ. èmi ni. so ok bàbá Adéyẹmọ bàbá wa Quran 4:89 Yorùbá mo bá yín gbé wáyé. wọ́n ní wọ́n fẹ́ kí a ṣe gbogbo kí a ṣe gbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe. o lè ka Yorùbá yẹn jẹ́ kí wọ́n bá ẹ kà jẹ́ kí wọ́n bá ẹ kà kí wọ́n tu. ẹjọ Yorùbá yìí mi lè ka ẹjọ ẹ bá mi kà tẹ bá lè bá mi kà. ẹ̀yin lẹ máa kà o mo béèrè pé dèwo lẹ lè kà ẹlẹ́ẹ̀lẹ́ ka Lárúbáwá ẹ̀yìn sọ pé ẹ̀sìn pẹ́ra yín mùsùlùmí wọ́n dẹ̀ sọ pé ẹ máa gbọ́ Quran sọ wípé àwọn sọ Quran yìí kalẹ̀ ní èdè Lárúbáwá kẹ́lẹ́ bá a ṣe làákàyè aláàbẹ̀sọ ní Quran pé ẹ máa gbọ́. ẹ máa gbọ́ tó wà mẹ́. ẹ calm down ó yẹ yín nǹkan tẹ́ sọ pé ẹ lè kà ní mo bá yín gbé wá ṣé èdè wo lẹ lè kà tí ó tẹ́ ẹ gbọ́ yé. Yorùbá yẹn mo gbọ́ Yorùbá yẹn bẹ̀tẹ̀ tó jẹ́ pé mi ti kó ń lé sí ó ti ṣe ṣàdíẹ̀ ló fà á tó jẹ́ pé Yorùbá ìlú bo lẹ wà ìlú bo lẹ lọ. mo ní Africus. ok so ẹ gbọ́ English náà bí so kò sí wàhálà ẹ jẹ́ kí n kà fún yín so ẹ bá ti ń gbé àwọn ẹ̀rí yẹn wá ẹ̀yin náà lè screenshot ẹ lè lọ kà lítà so ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bí hadith. ṣé ti rí pé ẹ̀sìn Islam kò ń ṣe fún yín number one ẹ gbọ́ èdè Allah so ẹ fi lè mọ̀ pé Islam is not for you. bàbá Adéyẹmọ ẹ gbọ́ èdè Allah. ẹ kọ Quran verse ìkalẹ̀ Quran 4:89 ṣé ẹ ti ń kọ kalẹ̀. yes. ẹ kọ kalẹ̀ báyẹn Big Joe they wish you will disbelieve as they have disbelieved. Allah ni wọ́n rò pé ẹ máa ṣe àìgbàgbọ́ bí àwọn náà ṣe ṣe àìgbàgbọ́ o. so you may all be alike. kí ẹ bá lè jọ dọ́gbadọ́gba. so do not take them as an allies unless they emigrate in the cause of Allah. ẹ má ṣe mú wọn lọ́rẹ̀ẹ́ àfi tí wọ́n bá wá sójú ọ̀nà Allahu. but if they turn away. ṣùgbọ́n tí wọ́n bá wá láwọn ò ṣe mọ́ tí wọ́n yí kẹ̀yìn sí Allah. then seize them. nígbà yẹn ni kẹ́ gbá wọn mú. and unalive them wherever you find them. kẹ́dẹ̀ pa wọ́n níbikíbi tí ẹ bá bá wọn. and do not take them any of them as an ally. ṣe gbọ́ ibẹ̀ yẹn ṣe gbọ́ yé báyẹn ṣe gbọ́ kan tí wọ́n kà jáde. yes. so ṣé irú ẹ̀sìn báyìí tó ní pé tá a bá tẹ́nìkan bá wà kún òun ṣe ìsìláàmù mọ́ kí wọ́n mú kí wọ́n pa ṣẹ́sìn tó dáa ni. èyí ò ṣẹ̀sìn tó dáa ná aláàkọ́ ná.
tábà wà lẹ́yìn tó bá ń ṣe ẹ̀sìn yẹn ní 2025. ẹjọ́ ẹ má bínú o kí ló tó jẹ́ pé tó bá bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn aṣáájú wọn tán yìí wù nǹkan bẹ́ẹ̀ fẹ́ràn ẹnu kò wá ní. ok gẹ́gẹ́ bí mo ṣe béèrè lọ́wọ́ tiyín náà èyí náà sọ pé ẹ̀ ń ṣe mùsùlùmí ẹ̀ẹ́dẹ̀ mọ̀ nǹkan so ẹ̀ka fati àpẹǹtì ẹ̀gbẹ́ náà. àwọn àáfàá ò lè kà á fún yín tó bá kà á fún yín wọ́n mọ̀ pé máa jápa. ẹ jẹ́ ká fati àná. ẹjọ́ nǹkan tí mò ń gbọ́ lálẹ́ yìí kò tí ì béèrè pé bá ń kà fati à nǹkan tó fà á tí mo fi wá náà ni pé kẹ́yìn lè mọ nǹkan tẹ́yìn fẹ́ ṣe ná láàárọ̀ kan náà. ẹ máa mọ̀ ẹ bá wa ka ìbẹ́ẹ̀ fi fati à kírun lójoojúmọ́ ẹ bá wa ka fati à. òun gan-an àwọn gan-an ò tún gbẹ́kẹ̀lé wọn. ó yẹ ká fatia fún wa kẹtù ẹ ṣe fatia watala umaro bíkà iyẹmí aliyu ẹkẹmú abáàdéyẹ mẹbà wa ká fatia. ndékédìkẹmẹni sèké ali fatia. èmi gan mọ fatia gan náà. ṣé ẹ lè ka fatia ni. nǹkan tí mo fẹ́ gbọ́ náà mo ti gbọ́ òun. so ẹni yẹ ò kí ń ṣe mùsùlùmí ó kàn disguise ni. ṣùgbọ́n báwo ni òṣèlú lè ka gbogbo èdè ní olè kò lè ka Yorùbá kò lè ka lálùbá kò lè ka English ní 2025. bí a kọ́ wà ní comment section kọ́ máa pa ẹ wà ní comment section kẹ́ máa pa tap kẹ́ mú pen dání kẹ́ máa kọ̀ nǹkan lẹ̀. phonics. ẹ kọ́ ló sà. so Saheed tó bá ti rẹ́dí àti ka Quran o lè send request. ẹ kálẹ́ o. ẹ káàbọ̀. ẹ kú ètò sá. mo fẹ́ kí bàbá wa ms bàbá náà. lóò mi ò ní. wọ́n ti wọlé alúwà. nǹkan ó pọ̀sí kó máa gbọ́. àwọn mi kàn jẹ́ like just a fan. but the thing is gbogbo nǹkan tí wọ́n ṣe ni ó ti clear sí mi tí mi lè ti rí pẹ̀lú àwọn èèyàn mi. tó fi mú ìyàwó mi tó fi mú bàbá mi gan àjọ máa ń jà nítorí ẹnu ilé mo dẹ́ mọ́ ṣàlàyé fún wọn. but ó ní guy kan just me. a kì í dárúkọ yẹn ní orí platform wa. ẹ má bínú gbé bó ṣe máa ń mo fẹ́ kí program yìí kó tún wà wọ́n á jẹ́ pé nǹkan tẹ́lẹ̀ pé ó máa kúrò ní bíbá nìkan tẹ́ pé ó máa jáde síta láì bá àwọn ọ̀dà sí máa ń gbé ẹni tó máa láwọn fọ́ọ̀yàn sí Islam àwọn ṣe gbá àwọn ṣàwò ìfẹ́ máa dárúkọ bẹ́ẹ̀ ṣe ní kí n má dárúkọ rẹ̀ so wá tún lè jẹ́ kí kìíní yìí kó tún yí àwọn èèyàn jù báyìí lọ mẹ́wàá ìpò kí ṣe gbọ́ ọlá ní TikTok mo ń sọ fún bàbá mi ní àná òye ìgbà tí wọ́n ń ṣàlàyé bí kábà ṣe jẹ́ pẹ̀lú ohun tí a gbọ́ táwọn dẹ̀ ti rí àwọn náà padà wá ń rí pọ̀ pé kìíní ìfẹ́ ju ẹ̀rọ àwọn tó tọ̀. bàbá wa Phoenix nǹkan tẹ́ ẹ ní lọ́kàn èròǹgbà tó dáa ni so èròǹgbà tí balẹ̀ ṣe máa ṣe lélẹ̀ ṣe mọ̀ pé bí ẹ̀yin ti ṣe jáǹsìn ẹ ti já àwọn aráalé yín yẹn wọ́n ti máa já àwọn ẹlòmíì so àwọn tó wà ní immediate environment yín ẹ̀yin ẹ máa sọ fún wọn tó bá lélẹ̀ tí ò ní fóònù nínú wọn ọjọ́ tá a bá ti ń ṣe program ẹ gbé MP ẹ play ẹni kan máa gbọ́ ṣe mọ̀ pé àwọn ò ní fóònù bọ̀ wọ́n ń jẹ àǹfààní ẹ̀yin tẹ́ ní fóònù at least bóyá tó bá já àwọn márùn-ún lẹ wà successful láti bá sọ̀rọ̀ fún 3 months minus márùn-ún nínú ẹgbẹ́ òkùnkùn Islam nìyẹn so gradually àwọn márùn-ún tẹ́ ti já yẹn àwọn náà máa tún máa jáyàn ẹlòmíín wà tó jẹ́ wípé tí ẹ nílò àti play anything fún tẹ́bákọ̀ ti sọ̀rọ̀ méjì even ẹlòmíín wà tẹ́ pé tẹ́bákọ̀ sọ pé èmi ò máa ṣe Islam mọ́ òun gbọ́ kàn ní ó ṣe Islam mọ́ ok o èmi náà ò ṣe Islam mọ́ like àwọn ẹlòmíín wà tẹ́ pé wọ́n ṣe Islam tẹ́ pé nílò àti rojọ́ jù tẹ́bákọ̀ ti sọ fún wọn pé kò máa sí náà kò máa sálùjọ́ náà gbogbo ẹ̀ irọ́ mà ní ṣe ti rí irú àwọn yẹn wọ́n jápa nìyẹn so bá ṣe wọ́n máa ṣe díẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ pé bóyá ká jáde another thing is a very good idea but ẹ mọ̀ pé àwọn olóòtú ètò wa àtàwa àwa amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn àwa sàbẹ̀ wọn iṣẹ́ pọ̀ lọ́wọ́ wa
time táwa náà tá bá ti lọ bí iṣẹ́ tá ti gbọ́ tọkọ tá ti gbọ́ tìyàwó tá ti gbọ́ gbogbo ẹ̀ la ṣe máa ń wá kò sí ibi tó lu jára ju ibi báyìí lọ tá bá gbọ́ pé ayélujára kò sí kan tó lu jára ju social media lọ so àwa tá a ní access sí social media yẹn àwa náà la máa gbé káàkiri irú èmi báyìí àwọn ìtọ̀dọ̀ mi wọn ò mọ̀ nípa platform yìí èmi ló bẹ̀rẹ̀ sí ní introduce ẹ̀ sí wọn at least àwọn èèyàn tí mo ti introduce platform sí wọn ò lóye kà àwọn tó dẹ̀ ti bọ́ nínú ìgbèkùn bóyá kìrìsìtẹ́nì ni o àbí àgùntàn wọn ò lóye kà tó o bá ṣe máa ṣe èmi ṣe ẹ̀yin ṣe ìyá mi jàkadì ṣe àyàmádélékè ṣe gbogbo wa ṣe customer mama minus ni for now but à ń gbìyànjú ọ̀nà míì tá a tún lè tún gbé tó ṣe tó yẹ pé àtiwọ́ tó ní smartphone o àtiwọ́ tó ní kíní òpó a máa gbọ́ wa so the little kan tá a lè ṣe for now ni but eléyìí tẹ́yìn fi lè help o ní pé kẹ́ máa sọ fún àwọn immediate friend yín bóyá ẹ ní ọ̀rẹ́ tẹ́ mọ̀ pé ẹ̀sìn Islam ó mu ọmú láyà ẹ̀ tẹ́ bá ti mọ̀ pé ẹ lè bá sọ̀rọ̀ púpọ̀ ẹ ní kó wá máa gbọ́ ms tó bá yẹ pé àwọn yẹn wọn ò ní fóònù ọjọ́ tá bá ti wà ní live ó yá ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ máa bọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ tó bá ní ìbéèrè kankan tẹ́ fẹ́ béèrè màá gòkè ẹ béèrè lọ́wọ́ wọn wọ́n máa gbọ́ lọ́dọ̀ yín tó bá dẹ̀ fẹ́ bá yín sọ èmi kọ́ o ó yá ẹ gòkè ẹ wá bá wọn sọ̀rọ̀ èmi náà kàn já sọ́dọ̀ wọn ní mi ìmọ̀ kan tó ń sọ o ẹ̀yin náà ẹ wá gbọ́ kẹ̀dẹ̀ bá wọn sọ nǹkan tẹ́ fẹ́ sọ kẹ́ béèrè lọ́wọ́ wọn nǹkan tó ń rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ tó bá ṣe máa ṣe nìyẹn tẹ́ bá tún ní ìbéèrè mìíràn àbí nǹkan mìíràn. ó sì pè ní kankan mẹ́sẹ̀ gan-an. ẹ ṣé o so ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́ wa náà tẹ́ wà ń comment section tẹ́ nírú èròǹgbà ẹ̀ náà lọ́kàn bí a ṣe lè ṣe náà nìyẹn ẹ jẹ́ ká máa sọ fún ẹ jẹ́ kí ekulé kó gbọ́ kó sọ fún toko káàdán gbọ́ kó rò fún ọ̀bẹ ẹ má jẹ́ kó jẹ́ kó ànìkan la máa jàǹfààní ìtúdè ọpọlọ àwọn èèyàn wọ́n sọ pé ìlú tó bá dáa ẹ lọ wo bí àwọn ìlú yẹn ṣe ń ronú ìròrí sáwọn yẹn ń lo ọpọlọ torí pé áfíríkà ò lo ọpọlọ wọn gangan òun lè fi rí ayé áfíríkà tó fi rí báyìí kò sí áfíríkà kan tẹ́ bá máa rí tí ò bá jẹ́ christian á jẹ́ muslim ìwé wo dẹ̀ ni wọ́n ń tẹ̀lé ìwé burúkú yìí òun ni wọ́n ń tẹ̀lé so a ṣì ní ibi tí a ṣì ń gbé ètò yìí lọ tẹ́ pé ó máa di worldwide kìíní but for now so this nǹkan tí apá wa ṣì tó lélẹ̀ so ẹ̀yin tẹ́lẹ̀ ní èròǹgbà gidi nípa ètò yìí a dúpẹ́. so ẹ bá wa power tap ẹ má yẹ kí bẹ́ẹ̀ni àti ẹwọ wà látẹ̀ẹ̀kan kí ló dé àwọn èèyàn wa. torí host wa ó dàbí pé wọ́n ti sùn tọ́wáyé ti sùn bẹ́ẹ̀ tẹ́ bá power tap tẹ́ ẹ gbọ́ wọlé ọ máa drop wa. so tó bá possible tí ó sì bá drop wa Big Joes mo lè lọ open live so. eléyìí lè máa fi ṣe àbí àkáǹtì. so eléyìí so ẹ lè ẹ̀yin tẹ́ bá ṣe fẹ́ ẹ̀yin èèyàn ẹ bá wa follow Big Joes so that in case tí host bá drop wa a máa move lọ sọ́dọ̀ Big Joes. torí bàbá wa ti wọlé àdúrà bàbá route àbí ìyá route anybody tó bá wà níbẹ̀. ẹ bá wa follow Àyàmádélékè náà. sàlámà lé o. wa aleykum salam. aleykum salam salam aleykum aratula babarakatu. kí gbogbo ilé o. ẹ̀yin tí ẹ mọ̀ kí. ẹ tó bá kíyàn náà máa ń kí padà tó o bá ti kí àwọn tó o bá níjókòó wàá rí i pé wọ́n á yẹ̀yẹ́ ẹ̀ ní so gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ara nǹkan tó kọ́kọ́ wà nìyẹn kí àwọn tó ju ẹ lọ wá bá kí àwọn tó bá ń wájú àwọn ará ẹ̀yìn náà lè kí ẹ pẹ̀lẹ́ púpọ̀ ẹ kú ètò. ètò nìyẹn. ẹ pẹ̀lẹ́ púpọ̀ ẹ jọ mi ò wá bá wọn ní ọ̀rọ̀ púpọ̀ tèmi fẹ́ wá sọ mo kàn ń gbádùn ètò yìí because mo ti ń follow ẹ láti orí péjì ms bàbá lórí péjì Adédayọ̀ àǹkó tí mo ṣáà ń follow káàkiri mo kàn ń ó kọ̀ dàbí kọ́mẹ́dì ni torí èmi nínú ọkàn mi mo jẹ́ èèyàn kan tẹ́ pé mọ̀ sínú mọ̀ síkùn ni mo máa ń ṣe mo ti rí gbogbo nǹkan wọ̀nyí láti bí 20 ọdún sẹ́yìn tí mo ti rí pé ṣé kìíní ìbọ́pọlọ ọmọ ṣùgbọ́n wọ́n ní alákatí làwọn pípò èyí tó bá ti bá wọn sọ báyìí bí ìjà ni
ó wá ń dùn mọ́ mi inú bó ṣe ń kó sí pàkúté tí wọ́n wá ń fún ọrùn Allah tó ń fún ọrùn Muhammed mo wá ń rẹ́rìn àwọn èèyàn kọ̀ ṣá máa wò mí inú mọ́tò tí bá ń lọ tí mo ṣàwọn wo fídíò tí mo ṣàtàn fún mi sọ́wọ́ tí mo gbé headset sétí ẹ̀rín ni because ọ̀rọ̀ wọn ń pààyàn lẹ́rìn because ẹni tí orí ẹ̀ pé tí Ọlọ́run ṣọpọlọ fún pé tó mọ̀ pé 1+1 ó kan pẹ̀lú kan èjì ni ó mọ̀ pé ọmọ kékeré gan tán bá sọ fún pé jókòó síbẹ̀ má lọ síbẹ̀ ó mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì á mọ̀ pé nǹkan wọn yóò bọ́pọ̀ lọ mu ṣùgbọ́n ó má sì ń yà mí lẹ́nu bí àwọn èèyàn sì ṣe wà nínú kìdí wọn yóò máa ń pa mí lẹ́yìn tán bá ti kó sínú pàkúté wọn á fẹ́ prove ara wọn máa fẹ́ kò dẹ̀ sí nǹkan tẹ́ wọ́n lè fi prove láyé tó máa ń òun ló máa ń dùn mọ́ pé ìwọ ti kó sọ́wọ́ lé ó dàbí nǹkan tí ó kó sọ́wọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tí mò ń wò lórí Facebook ms baba tó ní bóyá nǹkan tí x òun sọ fóun tó ń ṣépè lọ burúkú inú mi máa dùn pé ọpọlọ wọn máa ṣí díẹ̀díẹ̀ because inú ẹ̀tẹ́ tí wọ́n ti ń tẹ́ ní ọpọlọ owó orin wọn máa ṣí gbà ṣé nǹkan tí mo dẹ̀ wá ń ṣe ìdá because ọkàn wọn ti le gbindíkì mo kàn yìnyín láàkín mo kí yín pẹ́ kú iṣẹ́ ìdí tèmi wá sọ mo kàn rẹ́rìn tèmi inú mi dẹ̀ ń dùn lápá ibi tí mo wà ní so Ọlọ́run máa fún yín ṣe ire o. ẹ ṣeun bàbá ọmọ Akin ẹ káàbọ̀ meet Mike. ṣé wọ́n ń tẹkùn aláìyín rẹ́rìn ẹ jẹ́ ká láàgbà yín. ọmọ Akin ẹjọ́ tẹ́ ẹ bá ti wá sókè tẹ́lẹ̀ ẹ má send request mọ́ ẹ kí àwọn tó kù kọ wá sókè. ọmọ Akíṣẹ́ wà ń bẹ àbẹ tí wọlé alúwà. ẹ send invite sí wọn ìgbà míì wọn kì í mọ bá ṣe máa ń ṣe. Turn left on East Middle Street. báwo ló ṣe ok. ó yẹ accept. ẹni ilé ti sùn bóyá àwọn ọmọ nǹkan tó wá ṣe lókè. mo wà pẹ̀lú yín. ẹ̀yin kọ́ là ń bá mi. mi máa wọn pẹ ti gbé mi wá sókè ṣá Big Joes báwo ni o ẹ kú iṣẹ́ ẹ kú ètò ẹ kú wájú Ayamadéleke in fact mo like bó ṣe handle ọ̀gbẹ́ni Saheed Damilọ́lá àbí kí ló ti pe orúkọ ẹ̀ àti dìdìrín tóun náà sọ pé wọ́n ń bù ú nínú comment section ṣe bá ara tó ṣe ń bu náà ló tún wá hùwà lókè bọ̀ ẹ̀ ṣàkíyè mo lérò pé ẹnìkan máa sọ pé nǹkan tó ṣe ń bu ẹgan nínú comment section gan ló ṣe ń behave wọ́n ní kó ka nǹkan ìyàn ló ń jà ó lè fẹ́ pàtàn we are not interested in that ìtàn ẹni tó o bá lè kà ń bẹ̀ yẹn kà á kó lè túmọ̀ ẹ̀ fún wa it's as simple as ABC mi ò mọ ohun tó máa ń ṣe wọ́n àìkàn máa ń rò pé bóyá mo máa ń fún wọn lépè because máa wò pé ọpọlọ wọn ṣé ìwọ̀nba àwọn èèyàn tó tẹ̀ ti gbọ́ olórí àwọn àfáà wọn ti já ẹ̀yin tẹ́ ṣì jẹ́ ìkókó tẹ́ mọ ẹni tètè fi pẹ́ mọ ẹ wá máa wá sí láti fẹ́ máa defend nǹkan tí ò ṣe defend the same thing pẹ̀lú bọ́ọ̀lù kan náà tó pẹ̀rẹ̀ ní Quadri tó wá síbí náà earlier Quadri yẹn ó ti wà níbi kan tó yẹ pé mo bá ṣe fà á bẹ́ẹ̀ tó tiẹ̀ fẹ́ máa disrespect mi mo ní àkọ́bọ̀ ẹ̀wọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ ẹni tó rí ẹ bá pé lèmi máa ń bá dé o tó bá fi pé òwà orí ẹ ò ṣiṣẹ́ pẹ́rẹ́ báyìí máa ju fún ẹ straight ní ṣòbọ̀ yẹn wá síbi ó wá láti fẹ́ ágé o then bóyá ó ti jáde ó wá padà wá pẹ̀lú ìṣe orúkọ yẹn wọ́n ẹ lò míì bóyá yẹn jẹ́ bí àfa àgbà ó wá tún sọ ọ̀rọ̀ sí bàbá yẹn létí mo ṣàkíyèsí mo lè fi ṣe ìgbìyànjú pé kí n wá sókè kí n call attention yín pé ọ̀gbẹ́ni ẹ máa direct the other man ní pé nǹkan báyìí ni kó máa sọ̀rọ̀ gbọ́ ṣàkíyèsí sọ̀rọ̀ lé area yẹn but so far so good I will always give kudos to you guys you are doing excellently well a lot of our people have been getting some reports tí nǹkan nílé Ifẹ̀ wọ́n gba report pé àwọn èèyàn fẹ́ lọ sí mọ́ṣáláṣí gan mọ́ then àwọn ọmọdé ìpínlẹ̀ náà wọ́n tún ti dínkù so the job is really moving anybody tó bá dẹ̀ ń pè pé akẹ́wà lọ ṣe debate need debate anywhere ibi nǹkan tí wọ́n máa pàdé wa so I'm always for you guys I'm so proud that this
movement, working actively. We see all the reflection of all what you are doing in the lives of our people. Eléyìí tí ilé kéwú wọ́n fi máa tilẹ̀kùn ẹ̀ pátápátá ìyẹn lè ní sí ìdúró jókòó lé lórí. Láàárín ọdún mẹ́ta 5 years ẹ máa ṣàkíyèsí pé ìwọ̀nba lè máa rí mọ́ṣáláṣí. Àwọn mọ́ṣáláṣí yẹn gan ẹ̀jẹ̀ ní rí èrò ẹ̀ ní rí èèyàn gan bẹ̀. So inú mi dùn wèrè ló ń ṣe Islam o ẹ̀ tí ò bá lè kà á pé wèrè ló ń ṣe Islam ń gan wèrè. So ìwọ tó bá wà sálẹ̀ tó bá fẹ́ wá sókè kọ́kọ́ bá wa ta nǹkan tó kọ sínú blue yẹn tó bá gbé Muslim yẹn kó o lè follow simple instructions tí wọ́n bá fún yín ṣé Muslim ni ẹ́ tó bá Muslim ni ẹ́ dá wọn lóhùn bẹ́ẹ̀ tó bá gbé pé o fẹ́ wá sọ̀rọ̀ Ifá àbí Ṣàngó ń bí ibi ìkọ́ ni yàrá ẹ̀ àwọn lòmíì tún ní yàrá mi fún yẹn so bọ̀ tó bá gbé ọ̀rọ̀ Kùránù àdìtì àti tẹ̀fúrí òbí whatever tó lè máa pè pẹ̀lú èdè jagunjagun wọn èdè ìranù èdè tí ò láyọ̀lé orúkọ tí ò láyọ̀lé orúkọ ìbànújẹ́ gbogbo nǹkan tó kún orúkọ ẹ̀sìn Islam ní so tí wọ́n bá wá sókè kó follow simple instruction Saheed Damilola if you are there tó bá sì wà nù bí tó fẹ́ wá sókè wọ́n á gbé ẹ wá sókè bẹ́ẹ̀ tó bá wá sókè tó bá tó wá fẹ́ máa pa ìtorí burúkú kan kí lorúkọ ẹ̀ ìwọ wà lọ́wọ́ ẹ̀ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ ìwọ tó bá fẹ́ kí n tọ kámẹ́rà màá gbé ìwọ yẹn màá gbé sórí kámẹ́rà so ìkúnlẹ̀ wọ́n lù ẹ́ ọwọ́ kan ló máa bá ẹ tó bá fi ìkú fẹ́ wá ṣe orí burúkú bíbà ẹ padà wá sókè tó bá sì ní tó fẹ́ wá disband so ó jẹ́ nǹkan tí mo fẹ́ sọ mo kí gbogbo yín o iṣẹ́ yìí ò ní bàjẹ́ o gbogbo ayé tẹ̀lé ń túnṣe bẹ́ẹ̀ ṣe ń tún ayé àwọn aláyé ṣe bẹ́ẹ̀ ni ayé tí inú wọn máa dá sí pẹ̀lú ògo Ọlọ́run Olódùmarè ẹyẹ pé Allah ní Ọlọ́run mọ́ tẹ bá ti wá sókè tí ò bá dá yín lójú pé Allah lórúkọ ẹ̀ ẹ̀yà ẹ ṣáà má tiẹ̀ pé rárá ẹ má ṣàkà wá sókè tẹ bá ti mọ̀ yí pé Allah yẹn ẹ lè pé lórúkọ tó ń jẹ́ lédè wọn wọ́n dẹ̀ béèrè lọ́wọ́ ẹni tó sọ pé Muhammed kí ni orúkọ Muhammed lédè Yorùbá ìyẹn kí lorúkọ bọ́ọ̀ì tó sọ pé òun pé wọ́n ń ṣépè fóun ní comment section ó ti gbàgbé orúkọ ẹ̀ sí so tó bá ti lè dá orúkọ Muhammed lédè Yorùbá tó lè dá orúkọ Ṣàngó lédè Arab wa àgbà yìí pé wọ́n mọ nǹkan ṣe ṣùgbọ́n bọ́tí ẹ̀ tún dárúkọ ẹ̀ náà gan àgbà pé wọ́n mọ nǹkan ṣe so àkànfihàn tí wọ́n síwájú ni so ọ̀rọ̀ mi ò jù báyìí lọ mo kí gbogbo yẹn kúṣẹ́ I'm always on your side I'm always with you ẹ má máa ro ti bí mo ṣe máa ń wọn àyájọ́ lù wọ́n orí ìgbà míì tó bá ń sọ̀rọ̀ ẹ̀wọ̀ á máa níbi tẹ́ wà ẹ máa rò pé ṣé ẹni yìí ṣọpọlọ ẹ̀ ṣé ẹ mọ ẹ́ńjìn mọ́tò ṣé mo pé lábẹ́ ẹ́ńjìn mọ́tò tẹ́ bá fẹ́ ṣe oil change ṣé mo pé wọ́n máa ń tú nìkan lábẹ́ nísàlẹ̀ tó máa jó tó ti dọ̀tí tó máa bá ń da tuntun sí wọ́n máa ń pe kíní yẹn ní engine sump ọpọlọ àwọn pípò yẹn sump tó wà nínú orí wọn wọ́n ti ju ọpọlọ wọn kúrò ní tó ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn so mo sọ yìí náà èyí tí ó bá tó bá ti ṣe orí burúkú ẹ máa lo wọ́n ti tú engine sump wọ́n ti ẹ̀sọ́ cover ẹ̀nù gan wọn ọmọ bí tó bá jù sí lórí ẹ̀ lọ́pọ̀ wọn ṣiṣẹ́ mọ́ so mo fi eléyìí sílẹ̀ o ẹ ṣé o máa sọ̀kalẹ̀ ẹ má wọ́rì wọ́n ti bá rí wèrè kan tó bá sọ̀sọ̀kúsọ màá request bóyá kí wàá dá lóhùn mi ì ní ṣe pé fún ẹ má wọ́rì torí mo rí pé ọ̀rọ̀ elépè yẹn ẹ fẹ́ kí n máa fún wọn lépè lẹ́sẹ̀ fẹ́ gbé mi wá sókè it is well okay it's okay kò sí problem tiwa náà ni mò ń jà fún tiwọn náà lẹ́ni mo tún ń jà fún náà bákan náà so á dára fún gbogbo wa o àbí ṣàṣìdàgbò. ẹ ṣeun bàbá ọmọọba ẹ ṣeun adúpẹ́ bàbá wa bàbá wa alágbádá inú àdúgbò alágbádá ẹ káàbọ̀. alágbádá ni kì í ṣe alágbádá iná ó dà ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ o ojúmọ́ ire ẹ kú sí àtàárọ̀. àwọn ọ̀nà tí a lè ṣe fún yín. Mo ń gbádùn ètò yín ni
ètò wo nu. moreover Muslim ni mí. Okay. Bàbá Adeleke ṣe wà ń bẹ́ẹ̀. Wọ́n wà bẹ́ẹ̀. Bàbá Alágbádá ẹ káalẹ́ káàbọ̀. Kí lẹ rí tẹ̀fi wò pé Islam yìí ló yẹ kẹ́ máa ṣe? Á bẹ̀rẹ̀ láti bẹ̀yẹ ó kí yín dáadáa o ojú tó yín kílẹ̀ kan sí. Ẹ ṣeun. Síwájú náà inú rẹ̀ ni wọ́n bí mi sí. Òun náà ni wọ́n dẹ̀ fi tọ́ mi tí mo fi débi tí mo dé lónìí. Ṣé ìdí náà nìyẹn? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ti gbọ́ kíní ọ̀rọ̀ yìí tí wọ́n àwọn àfáà máa ń sọ wípé àlá ni kí ẹ wá mi o kí ẹ tó sìn mí. Bẹ́ẹ̀ni. Bọ̀ wọ́n bí ẹ̀yin síbẹ̀ ṣé ẹ̀dẹ̀ tí wàhálà ẹ̀dẹ̀ ti mọ̀. Lágbára Ọlọ́run mo wà ní èyí tí mo lè wà mọ́dé. Alright. Ṣé ẹ mọ̀ pé àlá nínú Quran àtẹni tó mú àlá wá nínú Quran àlá ṣe lẹ́tọ̀ọ́ wípé a lè fẹ́ ọmọ kékeré ọmọ píníṣín ká dẹ̀ máa bá sùn. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? Níbo ló ti sọ? Ìyẹn lápá kan. Ṣé ẹ mọ̀ pé Muhammadu jíṣẹ́ Allah tó gbé Quran tó gbé Islam wá fún wa? Ṣé ẹ mọ̀ wípé àkọ́kọ́ náà ó ya wèrè rí ẹ̀kejì ni pé ó tún bá ọmọ ọdún mẹ́fà ó fọmọ ọdún mẹ́sàn-án. Ṣé ẹ mọ̀? Wa iya'udhu billahi. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀? A'udhu billahi. Mi ò mọ̀ pé ó ya wèrè rí. Ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé fọmọ ọdún mẹ́fà ó dẹ̀ bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án. Mi ò mọ̀. Ṣé tíyàn bá wá rí gbogbo àwọn nǹkan yẹn ó wá wáyé kéèyàn tẹ̀lé irú ẹni tó jẹ́ pé ọmọ ọdún mẹ́fà ló máa ń bá sùn táwọn òyìnbó máa ń pè ní PDF. Ẹni tó bá ń bọ́ ọmọ kékeré sùn ṣé mọ̀ pé wèrè irú ẹni bẹ́ẹ̀. Ọmọ kékeré lọ́dún mẹ́fà. Bàbá 50 tó ń bọ́ ọmọ ọdún mẹ́sàn-án sùn. Àwọn òbí ọmọ tí ń wò tán fi ọmọ ọdún mẹ́fà fún. Ẹ ṣeun o so àdé ogo bẹ̀yẹn náà nǹkan tẹ́mi kàn fẹ́ bí yín léèrè ni pé ṣé ó yẹ ká tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀. Tá pé gẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe wí ni o kò yẹ ká tẹ̀lé àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀. A lè tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Ẹ ṣé. Bí ò bá rí bẹ́ẹ̀ ṣe wí o. Ẹ ṣé mo láìkì ẹ̀ bẹ́ẹ̀ so àwa fún yín lẹ́rìí láti inú Quran àti hadith torí pé nǹkan tẹ́ mú tẹ́ sọ pé ó jẹ́rìí tẹ́ tẹ̀lé Islam mo rí pé kò ẹ̀rí yìí òkun tó oyè yín wọ́n kì í má sọ̀dà kejì kò kún tó so torí pé ẹ sọ pé ẹ ti mọ Allah ṣì gidi dẹ̀ ní Allah bọ̀ mo mọ̀ pé ẹ mọ̀ yẹn náà bọ̀ ká lọ síbi iṣẹ́ lè ka Arabic bàbá Alágbádá. Rárá. Bàbá Alágbádá ẹ̀kọ́ tí mo fẹ́ sọ fún yín kí bàbá mi tó gbé yín wọnú Quran ni pé torí pé wọ́n bí yín sínú Islam tẹ́ ṣe sọ yẹn ìyẹn ò ń ṣe kí nítorí tó bá yẹ pé wọ́n tó bá bíyàn sílé tí wọn ò ní owó èèyàn máa tiraka èèyàn máa gbìyànjú láti má jẹ olòṣì nínú ayé that means èèyàn fẹ́ change status ìdílé tó ti jáde so mo kàn tó fẹ́ kẹtù mú yẹn dání wípé ẹ fẹ́ remain status ìdílé yín yẹn torí pé wọ́n bí yín síbẹ̀. ẹ wà on point. so ẹ jẹ́ bàbá wa ti gbé ṣe bẹ́ẹ̀ mọ lárúbáwá ń kà àbí wò lẹ lè kà. Mo mọ̀ ká mi ò lè tú ni. Wàhálà yàrá àkọ́kọ́ lélẹ̀ sọ yìí ẹ lè kọ àdìtì yìí kalẹ̀ Saheeb kọ rí ẹ lè screenshot ẹ̀ so ẹ bá wa kà kẹ́ bá wa tú 5134 nọ́mbà ẹ̀ ní ẹ bá wa kà kẹ́ bá wa tú bàbá Alágbádá. That the prophet married her when she was 6 years old and he consummated his marriage when she was 9. Say ngbo. When she was 9 years old, Hisham said, I have been informed that Aisha remained with the prophet for 9 years till his death. Ṣé àdìsí tẹ kàyé sóyè yín? Ṣé lọ́dún mẹ́fà náà ló ti bá a sùn. So nǹkan tẹ kàyé ẹ tún kà lẹ́ẹ̀kan sí kẹ́ bá wa túlé ọkọ̀ọ̀kan so kó má jẹ́ pé ẹ̀yin tí wọ́n máa bí mí léèrè béèrè so kó lè bá yé yín ni o.
that the prophet married her when she was 6 years old. And he ó wà ní ọdún mẹ́fà tí prophet Muhammad fi fẹ́. And he consummated his marriage when she was 9 years old. Ó consummated ẹ̀ nígbà tó wà lọ́mọ ọdún mẹ́sàn-án. Ọmọ ọdún mẹ́sàn-án ló bẹ̀rẹ̀ sí ní bá a sùn ní tó mọ consummated yẹn. Ó yé mi. Hisham said, I have been informed. Isa sọ pé wọ́n ti inform òun that Aisha remained with the prophet. Aisha wà pẹ̀lú prophet for the 9 years. For 9 years, ó wà pẹ̀lú prophet fún odidi ọdún mẹ́sàn-án. Now, Edro. Ẹ yẹ kí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ yín báyìí. Ṣé ẹ mọ̀ kí wọ́n sọ pé fúnà nàbí ló dá ká máa tẹ̀lé? Ṣé ẹ̀yin náà ẹ lè fi ọmọ yín fún bàbá 50 years old kó máa bá a sùn? Ọmọbìnrin tẹ bá bí ọmọ ọdún mẹ́sàn-án kẹ́ fi tẹ̀lé sínú ànábì. Tó bá jẹ́ pé súnà tí ànábì tèmi mọ̀ ni o, tó dá mi lójú, etí mo mọ̀ tó dá mi lójú. Bí eléyìí ṣe ẹ lè ṣe. Èsè bíi ti eléyìí, àní súnà títà ànábì tèmi mọ̀ sẹ́. Tẹ́ ń gbọ́? Mò ń gbọ́ yín. Because ànábì tèmi mọ̀, ànábì tó ní ojú àánú fún àwọn ọmọ kékeré ni. Àtọ̀hún. Ẹni tó fẹ́ ọmọ ọdún mẹ́sàn-án ṣé kìí yẹ oṣojú àánú ni. Àní ìṣòro yìí ẹ máa gbọ́ bàbá alágbádá. Nǹkan tẹ́ ẹ kà yìí ànábì ló ṣe. Sahih ní àdìtì tẹ́ ẹ kà yìí o, authentic hadith. Màá tún wá mú jáde fún inú Quran. Ṣẹ́yìn náà lè ṣe àwọn ẹni tó ṣe irú wàyí àkọ́kọ́ náà ṣe ẹ lè tẹ̀lé. Ẹ̀kejì ni pé ṣẹ́yìn náà lè fọmọ yín fún bàbá 50 years old kó máa bá a sùn, kó fẹ́ léṣe lọ́kà kó dẹ̀ máa bá a sùn gẹ́gẹ́ bí mùsùlùmí tẹ́yìn jẹ́. Ní ọmọ ọdún mẹ́fà mi ò lè fọ́ ọmọ mi fẹ́. So súnà ànábì eléyìí kò bójúmu àbí? Ànábì ti tẹ́lẹ̀ yìí o, èmi ò mọ̀ ti tẹ́lẹ̀. Ànábì tán sọ nínú àdìtì yìí, ànábì eléyìí ò bójúmu àbí? Èmi ò mọ̀ eléyìí rí. Ok, ẹ ṣé, inú mi dùn. So a máa tẹ̀síwájú. So tí a wá rí mùsùlùmí tó bá ń tẹ̀lé ànábì eléyìí, ṣe mọ̀ pé a máa sọ pé mùsùlùmí yẹn ti ya wèrè. Bẹ́ẹ̀ni. Àmọ́ tágbà ànábì tí Ọlọ́run rán níṣẹ́ ni o. Tẹ́yìn náà mọ̀ dáadáa o, èyí tẹ́yìn náà mọ̀. Bẹ́ẹ̀ni. Èyí náà mọ̀ pé ẹ̀mú ilé. Bí eléyìí bàbá Fátímọ̀ ni o. So láti mọ̀ bóyá bàbá Fátímọ̀ lélẹ̀. Bàbá láti mọ̀ bóyá ànábì yìí náà ni. So bàbá Fátímọ̀ èsè bàbá dọ̀tí. A máa yanjú ẹ̀. Àti mọ̀ ká ànábì eléyìí yóò bójú mu àbí? Àdàbọ̀ tó bá ń tẹ̀lé ànábì eléyìí. Wọ́n dì náà ànábì eléyìí. So eléyìí dé mo. Ẹ jẹ́ ká inú Kùránì la fẹ́ lọ báyìí. Ẹ lè gbélé ṣépè àbí? Èwo. Eléyìí tó fẹ́ ọmọ ọdún mẹ́fà yẹn lè gbé ṣépè. Èsì àgbẹ̀ fi ṣe pé táwọn òbí rẹ̀ bá fẹ́ fún kọ́, ṣé báwọn òbí rẹ̀ ń wò rẹ̀ tán fi fẹ́. So now pọ̀ jù. Ẹ jẹ́ ká wá ní ìsìn báyìí ti deny ànábì. Ẹja tún wá gbọ́ nǹkan tá Allah sọ. Bóyá ẹ máa tún sọ pé Allah ẹ fẹ́ Allah eléyìí. Ẹ ti zoom ẹ̀ jù. Wọ́n máa gbé sí dáadáa. Ṣé àwọn pé ànábì yẹn báyìí lẹ́ẹ̀fẹ́ ànábì yẹn? So Allah tún sọ̀rọ̀ nínú Àlùkùránì the same ọ̀rọ̀ yẹn. Ẹja gbọ́n tálà. A máa wá mọ̀ bóyá ẹ máa tún sọ pé ẹ fẹ́ Allah eléyìí. A máa tún wà Allah mi fún yín. Àlùkùránì la fẹ́ kà ó. So ṣẹ́yìn náà ní Àlùkùránì yín síbi tẹwà yẹn. Inú fóònù mi ló wà, mo ní bọ̀ kò ní translation. Ṣe ní fóònù méjì. Rárá ọ̀yọ̀kọ́ lọ́lọ́run jogún fún mi. Ìyá Ọlọ́run á fún yín ní méjì sí. Kásà ti jẹun yó náà. Ẹ mọ̀ bóyá àṣẹ ni mo pa báyìí tó yẹ kẹ́ ẹ ṣe àṣẹ.
ẹ jẹ́ ẹ ṣàdúrà fún aká lówó àti mo fi jẹun ká sì mo fi tọ́ àwọn ọmọ wa. bàbá alágbádá. Naam. Quran 65 verse 4 la gbé wá yìí. Suratu At-Talaq ẹ lè kọ kalẹ̀. Ẹni sùúrù the real Quran tẹ kọ́kọ́ gbé wá yẹn ẹ ti gbé lọ ẹ jẹ́ n rí. Náà ni mo kàn screenshot ẹ ní jẹ́ kí n gbé wá lórí fóònù mi nǹkan kan náà ni ó ní. èyí tó eléyìí ẹja lo eléyìí. So this is Suratu At-Talaq 65 verse 4 mi fẹ́ ṣe ti báyìí. ẹ yí sókè. ẹ bá wa kà. As for your woman as for. ẹ bá wa já bàbá City Rebel yẹ wọ́n ti ń sùn. As for your as for your women past the age of menstruation. Past the age of menstruation. In case you do not know, their waiting period is 3 months. And those who have not menstruated, as well as for those who are pregnant, their waiting period ends with delivery. And whoever is mindful of Allah, He will make their matters easy for them. Ṣé eléyìí yín? So Suratu At-Talaq lè kà yìí aya divorce obìnrin tí a bá ta lè kọ̀ kalẹ̀ nínú Islam tá a bá ti fẹ́ wọn so bá a ṣe máa kọ̀ wọ́n kalẹ̀ ni wọ́n ń ṣe àlàyé. Ṣé ó yẹ yín nǹkan tí wọ́n sọ níbí bẹ̀ àbí ká tuntun gbélé ẹ̀kan sí ká jọ tú? Ó yé mi díẹ̀. Ó yá ẹ kà lẹ́ẹ̀kan sí ká tú. Tẹ́ bá ti ń kà kẹ́ máa tú. Ó yá. As for your women fún àwọn obìnrin past the age of menstruation. tí wọ́n ti kọjá ẹni tó ń ṣe nǹkan oṣù. Now tó wà ní menopause ló bá. Ẹ bẹ́ẹ̀ ni. In case you do not know. Tí ẹ bá mọ̀ o. Their waiting period is 3 months. Àsìkò àti dúró fún wọn ó ní oṣù 3. And those who have not menstruated as well. Àti àwọn tí wọn ò tí ì ṣe nǹkan oṣù rárá àwọn ọmọ píníṣín. As for those who are pregnant, they are fún àwọn tó lóyún o. They are waiting. Àsìkò àti dúró tí wọ́n end with delivery. Àsìkò àti dúró tí wọ́n àsìkò àti kọ̀ wọ́n kalẹ̀ ó di ìgbà tí wọ́n bá tó bí ọmọ inú wọn o. Naam. And whoever is mindful of Allah. Ẹni tó bá ṣe làákàyè pẹ̀lú ọ̀rọ̀ Allah. He will make their matters easy for them. Yóò ṣe ìrọ̀rùn fún wọn. Now kí lẹ fẹ́ sọ lórí Quran verse yìí? Allah sọ wípé nínú Quran verse yìí báyìí nípa àwọn obìnrin tá a lè kọ̀ kalẹ̀ ìyá àwọn tá a ti fẹ́ tá a bá fẹ́ kọ̀ wọ́n kalẹ̀ tó bá yẹ pé ẹni tó bá ti dàgbà tó ti darúgbó tí ò ṣe nǹkan oṣù mọ́ ká dúró fóṣù 3 kó tó di pa àkọ́ kalẹ̀ àtàwọn ọmọ píníṣín tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù so àti dúró tí wọ́n náà ọmọ ọdún ṣé màkì ní yìí báyìí àyà yìí ni Muhammadu náà tẹ́lẹ̀ tó fi lọ bọ́ ọmọ ọdún 9 sùn bàbá 50 years old ṣé mọ̀ àdìtì tẹ kàtọ́ nísìn. Mo wà pẹ̀lú yín. So now kí ni ká wá ṣe báyìí ṣẹ́yìn náà ti di pé Allah Muhammadu àtẹni tó bá ń tẹ̀lé àwọn méjèèjì ṣẹ́ni pé wèrè ní gbogbo wọn. Àtẹ̀mí náà. Inú mi ẹ̀yin kẹ̀ ẹ̀yin gbọ́n ìbẹ́yìn lẹ́ ń ka yìí so tẹ́yìn bá wá kù sínú ẹ̀ làwa máa sọ àwa máa ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ tiyín náà pé ó yẹ yín but ní ìsìn kájọ conclude ẹni tó bá ń ṣe Islam tó dẹ̀ ń tẹ̀lé nǹkan yìí wípé kéèyàn máa bọ́ ọmọ kékeré tí ò tí ì lọ́jọ́ lórí tí ò tí ì mọwọ́ tún yàtọ̀ sí kí bàbá àgbàlagbà bàbá 50 kò máa bá a sùn tí wọ́n dẹ̀ ń ka ìwé yẹn tán dẹ̀ ń tẹ̀lé ẹni tó tún gbé wá àtẹni tó sọ pé òun ló ń ṣẹ̀dá ẹ̀ ṣe mọ̀ kí wéèrè làwọn pípù yẹn. Bá mi Adélékè. Èmi ń béèrè lọ́wọ́ yín ni bàbá. Bẹ́ẹ̀ ni. So wèrè ni wọ́n ṣe mọ̀. Bẹ́ẹ̀ ni. So ẹ̀yin náà ti gbà pé wèrè ló ń ṣe Islam. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣe so now ṣé mùsùlùmí ṣẹ́yìn náà ẹ̀yin náà ẹ wá ní nǹkan ẹyọ kan tẹ́yìn náà wá rí tẹ́ fi lè sọ pé Islam yìí dá nígbà tí ẹ lè tẹ́ fi lè. Bàbá Adélékè ẹjá bèrè lọ pé ṣé Allah tẹ́ mọ̀ ṣó náà ló sọ̀rọ̀ yìí àbí Allah mi. Allah tí mo mọ̀ kò sọ pé ká bọ́ ọmọ kékeré sùn nù bíbí tá a kà yìí o. Àwọn òní ò tí ì ṣe nǹkan oṣù tó ń sọ bẹ́ẹ̀ yẹn.
so wá ní kán bá wọn sùn ni. ẹ máa gbọ́. ṣé mọ̀ pé vaasi tẹ kà yẹn bí ẹ ṣe lè kọ ìyàwó yín ni. So àwọn tí wọn tí máa ṣe nǹkan oṣù yẹn ṣé ti bímọ rí. mo yìí ń tọ́ ọmọ lọ́wọ́ lágbára Ọlọ́run. ẹ ti bímọ obìnrin tó ti tó bíi 20 years. kèétí tó 20 years. ṣe láàbúrò obìnrin. mo ní tó wà nílé ọkọ. ìgbà tẹ́jọ ń gbé ṣe mọ bó ṣe kéré kó tó máa bẹ̀rẹ̀ sí í ṣe nǹkan oṣù. I don't because. ok ẹ jẹ́ kèmi sọ fún yín torí obìnrin lèmi at least kọ́mọ obìnrin kó tó bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan oṣù á tó ọmọ ọdún 15 16 17. nígbà wo nu. mo ní at least so àwọn tí muhammadu ń sọ bíi tó ti ṣe nǹkan oṣù bíi ọmọ ọdún kan ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta ọmọ ọdún mẹ́rin kò possible kọ́ ọmọ ọdún mẹ́fà ṣe nǹkan oṣù ọmọ ọdún 7 ọmọ ọdún 8 ọmọ ọdún 9 ọmọ ọdún lórí 10. so muhammadu àti Allah jọ ń sọ pé tẹ bá fẹ́ kọ̀ wọ́n lẹ̀ a jẹ́ pé ẹni tẹ́ ti fẹ́ ọmọ tẹ́ ti fẹ́ nìyẹn ẹ wá fẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ó ní ẹ máa dúró fún 3 months kẹ́ tó lè kọ̀ sílẹ̀. so ẹ rí i pé nǹkan tí Rasulullah ṣe àti nǹkan tí Allah sọ dọ́gbadọ́gba làwọn méjèèjì. ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni. so kẹ́ bá lè mọ̀ wípé Allah number 1 kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. so nǹkan tá a fẹ́ jẹ́ kẹ́yìn mọ̀ nìyẹn torí gbogbo ìṣesí Allah ìsọ̀rọ̀ sí Allah ìhùwàsí ànábì kò bá ìgbà ọmọlúwàbí kékeré lẹ ṣì rí o nípa Rasulullah o tẹ bá sì farabalẹ̀ tẹ́ ń bá ètò yìí lọ ẹ máa gbọ́ pánsá nípa ànábì àbíṣẹ́yìn lè bá wa sọ dáadáa tá ànábì ṣe ó dẹ̀ pé bàbá wa fẹ́ kà nǹkan. ẹ jẹ́ ká sáré yanjú ilé ìtàn torí kí wọ́n sọ pé ẹ̀rọ alágbára ẹ ṣe sùúrù torí pé sọ pé kò sọmọ yẹn kéré níbi bẹ̀ so tẹ̀psìrì ayáyá ìyàbẹ̀ ìmọ̀ kọ́tà ń pè ní tẹ̀psìrì